rìkíṣí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́. rìkíṣí tó pa wọ́n pọ̀ náà ní á padà tú wọn ká. ọmọ Yorùbá ẹ bọ́ bí ẹ tún wá gbọ́ titun. rìkíṣí àtọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú láàrin ààrẹ àná Àrẹ̀mú olóyè Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ ògbógbòǹdù bàbá ẹbọra òwu bàbá Ṣẹ́gun bàbá Ìyábọ̀dé ọ̀rọ̀ ti padà bẹ́yìn yọ báyìí, àṣírí ti tú. bẹ́ẹ̀ ni, torí wípé àṣíélẹ̀ báyìí òun là bọ̀ wá bá. àṣónídìí tí Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ tí ò fi lè gbàdúrà kómìnira ó dé fúnra Yorùbá. àṣé wọ́n mọ̀ tán wọ́n sì mèrè ìdí, wọ́n mọ̀ àpàdé àtàlùdé ẹ̀ tó fi jẹ́ pé bí òmìnira orílẹ̀-èdè Yorùbá bá dé ó ṣeé ṣe kó ní ìpalára. wọ́n ti tú àṣírí. Abubakar Àtíkù ó ti tú àṣírí. mo fi sọ pé rìkíṣí pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́. rìkíṣí tó pa wọ́n pọ̀ á tú wọn ká. tẹ́ ẹ bá gbàgbé ẹ wá wo fídíò, àmọ́ kẹ́ ẹ tó wo fídíò torí mi ìfẹ́ máa wọnú fídíò yìí náà, mo fi fẹ́ ṣàlàyé ìṣáájú ẹ̀yin ìyẹn wa. tẹ́ ẹ bá gbàgbé nígbà tí àwọn Boko Haram kọ́kọ́ bẹ̀rẹ̀, bàbá yìí lọ́mọ bó ṣe wá wọn lọ bó ṣe rí wọn, làwọn èèyàn fi máa ń sọ pé gbogbo alágbára nílẹ̀ Nàìjíríà Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ mọ̀ bó ṣe ń dọ̀dọ̀ wọn. àmọ́ èèyàn kàn wá ibi tí ìran Yorùbá bára wọn lónìí látọgbà àkọ́kọ́ tí bàbá yìí ti di ààrẹ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ológun títí dìgbà tó padà wá dá lágbádá. àṣírí ọ̀rọ̀ ti tú o, ẹ wá gbọ́. ìdí tí wọ́n fi lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwa tá à ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá, gbogbo ẹ̀ ni wọ́n tú. látòrí ìyàwó Abubakar Àtíkù títí dórí àwọn ọ̀sọ̀mọ̀gbè, gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ láìpẹ́. ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù torí mò ń padà bọ̀ wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tíyàwó Àtíkù Abubakar sọ. Títílayọ̀ Abubakar ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni, tí Yorùbá dá lẹ́nu ẹ̀ tó sì jẹ́ pé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìtàn pẹ́kí báyìí ni wọ́n rí àti Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tó sọ. ẹ dákun tó bá jẹ́ gbà àkọ́kọ́ ẹ bá ń subscribe sí channel yìí, ẹ like ẹ kọ́mẹ̀ntì. ẹ má gbàgbé pé òmìnira orílẹ̀-èdè Yorùbá torí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ń gbóná ó ń jóná ni. ọ̀yá òun rèé ẹ̀ṣọ́ mẹ́ mò ń padà bọ̀. bàbá Ọbásanjọ́ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o, ẹ kú ètò rìkíṣí tẹ̀ ń dì káàkiri, ẹ kú ètò. ẹ ǹlẹ́, Ọlọ́run á san yín lẹ́san gbogbo ohun tẹ́ ń ṣe. kí l'Àtíkù rà nígbà yín náà, mo fẹ́ bi yín léèrè. ṣé wọ́n bí Ṣólúmẹ́jà ni? wọ́n fìyàn ṣe váìsì lẹ fi ṣe váìsì, ó dẹ̀ ń tẹ̀lé yín ẹsẹ̀ méjèèjì. ìgbà táwọn gómìnà àgẹ́ǹsì yín ṣe bóun ló ní ó tì pé òun fẹ́ bìtírè yín. ẹ̀yin ò dẹ̀ fẹ́ sowó síbi tó wá. ṣó ọ̀rọ̀ ẹ̀ ju third time lọ ni? ó dẹ̀ ti bẹ̀ yín, ó fi style bẹ̀ yín, ó fohùn bẹ̀ yín, ó fọlọ́run bẹ̀ yín. ṣọ́lọ́run ni yín ni? lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn àbùkù ni mo fẹ́ fi kàn yín láàárọ̀ ìtorí ẹ̀ mọ̀ ètò tì. àgbà yín àgbà ránù ni, àgbà tí ò mọ elétò. ẹ̀dẹ̀lẹ́ ẹ lọ bible school, ṣé bible school tẹ́ ẹ lọ ṣé wọ́n ní kẹ́ máa fi dìtẹ̀ ni? bẹ́ẹ̀ tí ń pe òbí lẹ́ ń pe Rábíù lẹ́ ń pe Kọ́ńkọ̀sọ. kí làwọn ènìyàn ní ṣe pẹ̀lú yín? ẹ lè jókòó gẹ́gẹ́ bí àwọn general Babangida, àwọn general Abdulsalam, àwọn Tiwa Danjuma, àwọn general Gusau. ẹ rí bí wọ́n ti sọwọ́ ọmọ wọn tí wọ́n ṣàgbéjẹ́ mọ́wọ́. àfi kẹ́ máa kúrú kẹ́ máa ga. a gbọ́ pé òtẹ́ẹ̀lì ló ní Tinubu fún yín. ẹ lo 3 days lẹ́ ń pe òbí lẹ́ ń pe Rábíù tẹ́ǹsán tí wọ́n ti owó sí yín. ẹ má fàbùkù kanra yín fa. torí Ọlọ́run ló ní k'Àtíkù máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Ọlọ́run ló fẹ́ lò fún Nàìjíríà, ẹ̀yin ò dẹ̀ fẹ́ gbà. Ọlọ́run lẹ́ ń bá fọ́ náà á dẹ̀ fàbùkù kàn yín. èyí tẹ́ fẹ́ ṣe Ọlọ́run á jẹ́ kójú tì yín, á tẹlẹ́gbẹ̀ lẹ́yìn yín. kí ló dé? ńgbà tẹ́ wà ń prison yóò là bó ti ń ṣe nìyẹn, bẹ́ẹ̀ pé Ṣéwù Musa Yar'Adua ló wà ń bẹ̀ bó ti ń ṣe pẹ̀lú yín nìyẹn.
ọ̀la ọ̀túnla tó bá fẹ́ sọ̀rọ̀ á nẹ́yìn ní bóòsùn ẹ̀yin lọ̀gá àwọn ẹ̀yin ní gbogbo ẹ̀. Ṣé Kwankwaso lè ṣe bẹ́ẹ̀ fún yín àbóbí? Torí ẹ̀ ní Fáyọ̀ṣe fi yín wọ́lẹ̀ níbi bábí ẹ̀ tó pè yín tó láàlì yín. Ẹ kì í ṣàgbà. Àwọn Yorùbá wọn dẹ̀ respect yín àṣàgbà tó ń tolé, àgbà tó ń da nǹkan rúlẹ̀ everybody mọ̀ yín sí. Ẹ ṣe question ara yín bàbá. Tẹ bá sùn tẹ bá jí ńkọ́, torí ètè lẹ fi ń jí, ètè lẹ fi ń sùn. Tẹ bá wà nínú period yẹn tọ́lọ́run bá mú yín lọ ńkọ́ tó mẹ́rin, kí lẹ fẹ́ lọ bọ́lọ̀ ń sọ? Ẹ padà sí school, ẹ ń ka Bible. Ṣé Bible ètè ni wọ́n ní kẹ́ máa fi ṣe? Ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ sọwọ́ síbi táwọ́ ń gbé. Kẹ́ fi Àtíkù lẹ́rùn lẹ̀. Tẹ bá ní blessing tẹ máa fàtíkù ẹ fún un. Tẹ́ ẹ bá ní, ẹ fílẹ̀ máa wò ó nà. Kò dẹ̀ tọrọ owó lọ́wọ́ yín, kò dẹ̀ sunkún sí yín. Ó respect yín dọ̀la dọ̀túnla. Anything tó bá máa taba yín Àtíkù ò fẹ́. Anything tó bá máa taba yín Àtíkù ò fẹ́. 2003 èmi wà ní campaign team. Àǹtí Ìyábọ̀ àwa ló tẹ̀lé. Èmi mo bí léèrè ní òtẹ́ẹ̀lì pé kí ló dé tó fi tẹ̀lé bàbá? Ó ní ọ̀rọ̀ òun àti bàbá ò ní wọra. Ẹni tá a fẹ́ yín tá a ṣe tẹ́ ẹ̀ bá sí láyé lónìí Àtíkù ò ní jẹ́ káwọn ọmọ yín ráre. Ẹ mú gbogbo ẹ̀ ń tẹ́ báṣubàṣu ṣọ́ọ̀bọ ni yín ni. Torí ẹni tí ò bá ti mẹ́ni tó fọ́ràn ọ̀bọ ni yín bàbá. Ṣọ́ọ̀bọ ni ẹ sọ mi ṣọ́ọ̀bọ ni yín. Tẹ́ bá ṣọ̀bẹ jẹ́ ká mọ̀ pọ̀ bọ̀ ní torí ọ̀bọ ló máa ń fò káàkiri bí aláìní ròònù báyìí. Kí ló dé? Ẹ tọwọ́ yín baṣọ o. Mo kàn wá fún yín ní kìlọ̀ ni. Mo fún yín ní kìlọ̀. A lè lágbàlagbà bí yín ní nọ́ọ̀tì. Èmi ọmọ Yorùbá ni mí àti ìyá mi àti bàbá mi. Owó tí mo ní ni mò ń yá yín. A lè lágbàlagbà bíi tiyín lókè ọ̀yà kó máa ṣe báṣubàṣu tẹ́ ẹ̀ ṣe bàbá. Gbogbo èèyàn ló identify Àtíkù pẹ̀lú yín. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ bí wọ́n ti ń wo Àtíkù wò yín. Tẹ́ ẹ̀ bá ní bá a ṣe nǹkan kan nípa kó di ààrẹ, ẹ fílẹ̀. Èwo lẹ̀ ń súná sí bíbá, lẹ̀ ń súná sókè, lẹ̀ ń súná sísàlẹ̀, kí ló dé? Lẹ́yìn àpọ́nlé àbùkù ló kún, àbùkù náà lẹ máa kàn tẹ́ ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn Àtíkù. Mo fele mo ṣiṣi yín létí. Tẹ́ ẹ̀ bá dẹ́yìn ẹ máa rí ṣàkàṣàkà lẹ́yìn ẹ̀. Ó dàbọ̀. Ẹ káàbọ̀ padà. Mo rò pé ẹ ti gbọ́ nǹkan tí ìyàwó Àtíkù Abubakar sọ, ìyẹn ni Títílayọ̀ Abubakar. Ok, bẹ́ẹ̀ bá wo ọ̀rọ̀ tí ìyá yìí sọ, ẹ wo orúkọ tó pe bàbá Àrẹ̀mú Ọbásanjọ́. Now, tẹ́ ẹ bá wò ó pẹ̀lú ìwà tí olóyè Àrẹ̀mú Ọbásanjọ́ bàbá wa yìí ń wù lásìkò yìí, ṣọ́jọ́ra wọn àbí ọ̀jọ́ra wọn? Ẹ wo ìrìn àjò tí ìran Yorùbá rìn, táwa sì ń pariwo látọjọ́ pípẹ́ pé tó tírú àwọn Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ bá dìde pẹ̀lú wa, tí wọ́n bá sọ pé ó yá ìṣó níbẹ̀, ṣé ẹ mọ̀ pé ìrìn àjò yìí rọrùn fún wa láti rìn tí ò sì ní là wá lóògùn? Àmọ́ bàbá ló dákẹ́ bí olóńdù yìí. Bàbá ló jẹ́ wípé ìrìn àjò wọn bí ìrìn àjò òṣèlú. Ìgbà kan ló lóun ti fi òṣèlú lẹ̀, wọ́n fa ID card PDP ya, ṣùgbọ́n ara ò tún gbà á mọ́. Ìsìn ara wọn gẹ́gẹ́ bí ológun gbà á ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn kan. Àmọ́rú òṣèlú tí wọ́n belong sí. Kàkà kí wọ́n fi jẹ́ apàṣẹwàá fún àwọn olóṣèlú, wọ́n tún wá ń dọmọ ọ̀dọ̀. Ẹgbẹ́ àṣírí tí arábìnrin yìí tú wípé ní òtẹ́ẹ̀lì èyí tí Tinubu gbé Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ sí, ibẹ̀ ló tún pe Òbí pé gbogbo wọn pé kí wọ́n tẹwó. Bó tiẹ̀ jẹ́ pé allegation lélẹ́yìí, èmi gbà wípé Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ò lè pẹ́nikẹ́ni pé kó tẹwó sí òun. Ṣé owó tí ó fi jẹun ni, àbí owó tí ó fi wọ pílẹ̀nì, àbí owó tí ó fi ra mọ́tò, àbí èyí tó fẹ́ gbé fún bóbìnrin? Rárá, àsọbàjẹ́ ọ̀rọ̀ ni. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ìjọ́dá kí Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ wà kí ìyà máa jẹ ìran Yorùbá ibi tá a bá dé yìí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kí fàákàjà làásìgbò láàrin àwọn ọba kó sì wà láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá nígbà tí olóyè Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ wà láyé? Kó má ṣe ṣe, kó má ṣe sẹ́tù, ká wá ojútùú sí.
ìjọ́tọ̀nà ká tún gbọ́ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó sì wà abẹ́ ìsìnrú pé ìjọba Nàìjíríà ń fẹ̀sùn kàn án nígbà tá a nírú ààrẹ àná Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ nílẹ̀ Yorùbá. Òwe Yorùbá kan sì sọ wípé àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun ọwọ́, bàgbà bá fi wà lọ́jà orí ọmọ tuntun bá ti wọ́ wọn lágbà òun dàgbà òṣìkà. Ẹ dákun, èmi ò sọ bẹ́ẹ̀, ṣé ká sọ pé àgbà bàbá wa Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ó dàgbà òṣìkà ní àbí bí ibo? Àbójú wo lẹ́yìn fi wò lọ́dọ̀ tiyín? Torí lọ́dọ̀ tèmi, èmi wò pé bóyá ká kúrú sọ pé àgbà wọn ti wá di àgbà òṣìkà báyìí. Èyí tí wọ́n fi ń sáré káàkiri, tí wọ́n ń lọ sọ́tún tí wọ́n ń lọ sósìn, tí ò ní kókó, tí ò lẹ́rìí, tó jẹ́ pé àwọn tí ò tó wọn bí irú àwọn Ayọ̀ Fáyọ̀ṣe tí wọ́n rí wọn bú, tí wọ́n rí wọn fi gbá bọ́ọ̀lù bí ìgbà tí wọ́n bá ń fi ọmọdé tí wọ́n fi ń tayò. Ìran Yorùbá, ẹ gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ, pé ọmọ bíbí inú bàbá yìí gangan kò trọ́ọ̀sì bàbá ẹ̀, kò nígbàgbọ́ nínú bàbá tó bí. Bó bá ṣèwọ ní kọ́, ẹ wo bí bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ṣe dàgbà tó. Ẹ wo bí bàbá yìí ṣe dàgbà tó, síbẹ̀ tí ó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n fi ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá, wípé dandan àrọ̀nì ọ̀wálé Oníkòyí àwọn òsinmi ogun, bá àbá gborílẹ̀-èdè Yorùbá àwọn ò tí ì dákẹ́ tà wọ́n. Ẹ bá ń béèrè pé ṣé ohun tí bàbá fẹ́ gbà ní òní ni àbí ohun tó fẹ́ jẹ? No, rárá, kò rí bẹ́ẹ̀. Kì í ṣe pé ohun tí bàbá fẹ́ jẹ ní òní, ṣùgbọ́n ìwé ìtàn ọjọ́ iwájú, ọjọ́ ọ̀la wọn ni wọ́n ń kọ́lẹ̀ tí ò lè parẹ́, yàtọ̀ sáwọn èyí tí wọ́n ti kọ ṣáájú àsìkò yìí. So gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí aṣíwájú, gẹ́gẹ́ bí àgbàlagbà Yorùbá, ó tọ́ kí irú Abubakar, arábìnrin yìí láǹfààní àti sọ̀rọ̀, torí pé ọ̀rọ̀ yìí kan òun àti ìyá ọkọ ẹ̀ ni bàbá ń bá wí. Ó ti gbà pé gẹ́gẹ́ bí ìran Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀. Lóòótọ́, kí l'Àtíkù fẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà? Kí ló ní tó fẹ́ fi ran Nàìjíríà lọ́wọ́? Àmọ́ ohun tí ìbá ní, ohun kan làwa ń béèrè fún, orílẹ̀-èdè olómìnira Yorùbá. La ṣe ń sọ pé irú àwọn bàbá wa yìí, Àrẹ̀mú Ọbásanjọ́, ó yẹ kí wọn ó dìde ní ìsìn, wọ́n pa wọ́n lọ́tún, wọ́n pa wọ́n lósì. Ilẹ̀ Yorùbá tá a sọ pé ó kún fún ààbò tẹ́lẹ̀, ó ti dilẹ̀ tí ò láàbò kankan nínú mọ́. Wọ́n sì ń bẹ láyé, wọ́n ń dagbádá bolẹ̀, wọ́n lọ bí patí, wọ́n ti gbàgbé pé èjì wọn, ọjọ́ orí wọn, ẹ láyé àbẹ́ráyé. Ni mo fi sọ ṣáájú pé àgbàlagbà tó bá sọ àgbàdo mọ́dì yóò dá láwàdà adìẹ. Ẹ wò ó bí Ṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ bó ṣe di aláwàdà adìẹ fún Àtíkù. Ẹ ṣé mo dúpẹ́, bá ń pín, á tún pàdé, ó dàbọ̀.